tí bàbá táàfà wa bá wa sọ lénìí wọ́n kìlọ̀ fún wa ká ṣọ́ra fún ẹbọ gbogbo ọ̀nà tá a fi jìnnà sí ìmọ̀ dá nǹkan míì pọ̀ mọ́ ó sì ṣe déédéé tí ń ṣẹlẹ̀ níbi ọ̀rọ̀ kù sí nísìn wàásù tó kù ní ká máa gbé wàásù tàwhídì sẹ́mi ara wa bó ṣe ń dààmú ni yóò lópin kò pilẹ̀ bẹ́ẹ̀. wà fi kọ́líbì ṣerékù ní kàfíyì àìmọye ẹni tí ń wí lẹ́mí rẹ̀ pé ámọ́ntù wà fi kọ́líbì ṣerékù ní kàfíyì àìmọye ẹni tí ń pé amantu billah agbọ́lọ́wọ́ ọba gbọ́ àmọ́ nínú ọkàn rẹ̀ ṣírìkù ìfàtí ṣírìkù ìdánkan mí pọ̀ mọ́lọ́run tó fẹ́lẹ́ ọpamọ́ èyàn ò lè rí àfikọ́tànlẹ̀ rẹ̀ dáadáa ń bẹnú ọkàn ẹ̀ bí n bá ń gbọ́ àlùkùránù etí rẹ̀ kò ní sísí wọ́n lẹ́sà fílùkùránì náà yóò wà áwọ̀ sísì ń bẹ́nu àlùkùránù pé mọ́sẹ̀ yìí báyìí ní ẹsẹ̀ lọ́lọ́n fi sọ́nà alkùránù àfá Abdurrashid bada bismillahir rahmanir rahim Allah ni udkhulu fi sílìmì ẹ̀dà pínyẹ̀ bá mẹ́nú yí padà kọ́ bá ń wí káfà ọlọ́run jọ dáa fún wa innahu lakum aduwwun mubin innahu lakum bẹ́yẹn bá ń wá wá sí yóò ti dàfà ó ti dàfà Allahu akbar afá wà lára nàbí ọlọ́wọ́ kí àwọn àgbàlagbà ọlọ́wọ́ ní mo pẹ̀yìn onígbàgbọ́ òdodo àwa yìí náà nù ní náà ọlọ́wọ́ ní ẹ wọnú ìsìláàmù yẹnyẹn gbogbo àwọn ìgbésẹ̀ Ṣẹ̀tánì lọ́lọ́ kiri káwa yìí n tó lè múyàn dìré lọ́pọ̀ láàrin wa bọ́wà jẹ́ nǹkan ni ó gbé ọkú lójú ọ̀nà Ọlọ́run la tattabi'u khutuwati Ṣẹ̀tánì ẹ má tẹ̀lé èṣù ẹ má tẹ̀lé ojú ọ̀nà èṣù ọ̀tá tó fojú hàn ní Ṣẹ̀tánì sí wàhálà mọ́jọ ọjẹ́ wá lérè adò owó ìtọ́lọ̀ ń wíre o kọ́mọ̀ wà bá rí bẹ́ẹ̀ ní gbogbo fìtínà tá a fà ń ṣe látàárọ̀ kọ̀ wá síbi téèyàn ti dẹni Ọlọ́run ọkàn ni kò síbi téèyàn ti yàtara rẹ̀ ọkàn ni Ànábì ní inna fil jasadi ẹjọ ẹsẹ̀ ń fẹ́ yóò bá Ànábì ó ní inna fil jasadi mudga idha salahati salaha al jasadu kullu báàsì ẹran kan bẹnu ara bí báàsì ẹ̀mọ̀ tí ń jẹ́ báàsì kan mudigatun kódà àwọn àfáà máa fi sàdúrà pé látàjì alní mudigatan lèlè mọ́ dígì má sọ wá di báàsì ẹran kan fáwọn tí a máa lọ nǹkan mi tí ó sì ṣe kálọ́
ọlọ́run wá ní sábàásì ẹran kan bẹ nú ara ìdá salahat tó bá dá salaha al-jasadu kullu gbogbo ara lọ́dà wá ìdá fasadat bí bá sí ẹran kan òun bá ti bàjẹ́ fasada al-jasadu kullu gbogbo ara ti bàjẹ́ nù. wọ́n wá bí ó ń sí ọlọ́run kí wá ní alẹ́bìnrin àlà bá sí ẹran tí ń wí wọn alkọlù òun náà lọ́kàn ọkàn wa ló ti wá wáyà yìí kódà bọ́ bá rẹ̀ yìí mọ̀ ká ẹ̀sàjẹ́ ìyanjú òun yìí ná ọkàn làwọn àfáà tẹ́wàá máa tọwọ́ bọ̀ nǹkan lẹ́wọ́n ní sẹ́ rí ọkàn ni alkulu àbí thalatha ọkàn tẹ́ rí ó pín sí mẹ́ta ìran ọkàn mẹ́ta lọ́wọ́ àfáà wa ló gbé wa lọ́bẹ̀ ọkàn wo lọ́kàn àkọ́kọ́ wọ́n ní al-awwal al-qalbul hayy ọkàn tí ń sẹ̀mí ọkàn wo wá lọ́kàn tí ń sẹ̀mí salimu mina shirk salimu ẹbọ oníráyè wọnú rẹ̀ bí n bá ń rí jẹ ọlọ́run náà tí ọba ti rí ọfẹ ìmúdé ó bà kó wá kù díẹ̀ ní wọ́n ń gbé kìí ọmọ kúnnù bọ̀ bá sẹ́bọ̀ a ní ọyẹ́ akíkùn wọn máa bọ̀ irú ẹ̀ ní irú ọkàn Bilal tí wọ́n ń kàn mọ́lẹ̀ tí ń sì ń ṣe ahad irú ẹ̀ ní irú ọkàn Àsíyà ìyàwó Fìríónà wọ́n ń kàn mọ́lẹ̀ Fìríónà sọ sókè wọ́n ń kàn mọ́lẹ̀ òun sì ń rẹ́rìn-ín ni wọ́n pe rọ́bí bí ní ilé ìdákàbẹ́ ìta ń fẹ́lẹ̀ jàǹnà wà náà jì ní min Fir'auna wa amalihi wà náà jì ní ẹjá gbìyànjú kọkàn wo rí bẹ́ẹ̀ ọkàn tí ń sẹ̀mí alikọlùbọ̀lì hayi ọkàn tí ń sẹ̀mí gbogbo ń tọ́ bá rọ́lù yọ wà ń bẹ̀ náà ni pé òun náà ni omi wọ́n sọ pé kàkà ká fi dá nǹkan mí pọ̀ mọ́ Ọlọ́run ọya ọkàn alákọ̀ọ́kọ́ mi èyí ló ń sọ ọ́nà wọ́n wá ní ìran ọkàn ẹlẹ́ẹ̀kejì alikọlùbọ̀lì mayyit ọkàn tó ti kú láyà kìbá ẹ̀rí àfáàwọ̀ Ibn Qayyim ọ̀kan nù àwọn àgbà àfáà ayé nì òun ní wọ́n ń ṣe wásífù aṣọ pé salimu mina shiriki wal bid'ah àfáàwọ̀ Ibn Qayyim lọ́wọ́ ní ọkàn tí ń sọ fún yín o wa huwa alladhi hammuhu kulluhu lillah ìtí gbogbo kò sí tí ń bẹ́nu ọkàn rẹ̀ ju wa nawmuhu kulluhu lillah wa yakazatuhu lillah ọ̀gbọ́ wa kalamuhu àfáà yìí ṣe nǹkan máa ṣe yí wọn ní pé ó sì nídìí ẹ̀ ọ̀rọ̀ rẹ̀ tọ́lọ́hun ni bí n bá ń sùn tọ́lọ́hun ni bó wọ́n ṣe láàásùn wọ́n là nábì mọ́ fẹ̀ bí ọ̀tún sùn ni ẹ̀bí ọ̀tún náà ni ọmọ rùn ọ̀rọ̀ rẹ̀ tí ọmọ sọ kò ní wíwíkú kàkà kó fi sọ̀tẹ̀ kàkà kó fi sọ̀rọ̀ èèyàn man kana yu'minu billahi wal yawmil akhir falyaqul khayran aw liyasmut kàkà tí ó sọ̀rọ̀ tí ó padà wá gbọ́ tí ó kó jẹ yọ yàrá dákẹ́ ni mo sọ ni o mẹ́jẹ nìkan gbọ́ ọ sọ rí nu kalbul hayy ẹlẹ́ẹ̀kejì ni alkalbul mayyit ọkàn tó ti kú òun ni alkalbul ladhi la yaqbalu al-haqq kò ní gba òdodo kò ní gba kódà tí ẹ lè jò òkúta lọ torí ń bẹ nínú òkúta yatafajjaru minhu al-ma' òkúta mi ń bẹ tọ́já sí pé ìṣẹ̀lẹ̀ rú ọmọ sẹ́ni àmọ́ ọkàn al-mayyit yóò di nípa
àwọn ọkàn wọnú àwọn náà ní ọkàn àwọn alikafir walfasik ọkàn àwọn kèfèrí nù àní kíni ọmọ kan bẹ tí n bá ń pè ní lágbájá ó kírun fa ó ní ìrun èwo ní kì í bẹ kémi bá wá kí i sóun náà wá kémi náà bí yẹn ó ní àwọn kẹ bí yẹn bá tarí ìrun báyìí ẹ̀yìn lòun ó fi lélẹ̀ kọ́líbùlì mọ́ yìí tì ẹ̀yin tó ń ṣe ọlọ́run ìrìn ẹlẹ́kẹta alikọ́líbùlì mọ́rí ọkàn tí ń ṣàárẹ̀ kò lálàáfíà ntí wàá máa fi ṣe hàtìhí wà fi ètè dáàlì ntí wàá máa mú ọkàn mọ́ lálàáfíà pọ̀ one ó lè já ìrìjẹ rímu tí ó wàá rò pé àjọ kàwé ni eléyìí ṣé wọ́n ń rówó ná tóun ò rí ná àwọn ọ̀wọ́ owó náà all means it is in all means ọ̀dá yín ṣe wọ́n ń bàbàrà tí wọ́n bàbàrà òun wá iyì all means. wàlá tàbíù ká ọ̀wárí ọkàn ẹlẹ́ẹ̀kẹta ń yastaddu ìtumọ̀ lè sí bọ́ bá wá lè sí òun ó lè ti ẹni tí ń bẹ lára rẹ̀ di kèfèrí ìsì máa wòsàn bọ́ bá rí ẹni tó dáa tó gbámú tó tún ọkàn nì ṣe yóò rí wòsàn irú bílà àti rí wòsàn Ànábì Muhammad mo ṣe fẹ́ kó wí mo fẹ́ kó wí tí kálukú òfin rí wí ni ó ní làbárì tí mo fẹ́ ṣe ń bẹ̀ Allahu zada Muhammadan takirima wahabahu fadilan min ladunihu karima Allahu zada Muhammadan takirima wahabahu fadilan min ladunihu karima Ọlọ́run kí Ànábì Muhammad dákọ̀ afá yìí Ọlọ́run ṣàánú Ànábì ẹ̀sìn Ànábì Muhammad ẹgbẹ́ wo ló dùn ṣe bí ẹgbẹ́ Ànábì Muhammad ẹgbẹ́ tó fara hàn pé inú ẹgbẹ́ òun la wà ẹgbẹ́ tó ṣe gbé yọjú ẹgbẹ́ tá a ní ṣe lóru jannati sì bá Yorùbá Ànábì Muhammad yóò sún lọ ọdarí Ọlọ́run dákun má jẹ́ ó padà ṣẹbọ mọ́ láyé rẹ̀ Rabbana la tuzigh qulubana ba'da idh hadaytana wa hab lana min ladunka rahmatan innaka antal Ọlọ́run
ọmọ gbà fún ìyá náà púpọ̀ kí ló jẹ́ ọgbà fún nítorí ọgbà fún ni pé ẹ̀mí rẹ̀ ọ̀bọ lérí ẹ̀ sẹ́yìn náà kàlá tàdí mọ́nà àbá ẹni ànábì fẹ́jù tó fẹ́ràn rẹ̀ Abu Tọ́líbì ó ṣe dáadáa fún ànábì ó tọ́jú ànábì ó rí ànábì ó jẹ́ àwọ̀ àfẹ́ǹsì Ọlọ́run. innaka antal ọwọ́ àkù kínkíní tí Abu Tọ́líbì ó ṣaláìsí ànábì wá jókòó tì torí wàhálà tó máa móré bẹ́ẹ̀ bá ti ṣoore fún ọ kódà bó ṣe péjọ kan ni má gbàgbé rẹ̀ gbogbo aburú yòówù tó léwu kó ṣe fún ọ máa fọ ọjọ́ oore kan òun lẹ̀ ànábì wá jókòó tì ànábì ní kul la ilaha illallah kò dáhùn ó sì mọ̀ pásìkò ti tó sọ pé la ilaha illallah kò dáhùn ó wá ní bàbá kí n mo ní ẹ wí ó ní tó ní wíhun náà ní wí ó sì mọ̀ pọ́nà ni wàlàkàdà alimutu bí anadi naka mìíràn من خير ó yé mi pásìn rẹ lẹ̀sìn àmọ́ yìí ní ṣe náà ni láwọlálìmọ̀ aláàmọ́tò mọ̀ ń bẹ̀rù kún ọmọ mọ̀ bú mi nì bí i bá ṣe yí hun láwọ jáde ta ní aláǹbìdá kàmú bí iná ọ̀bá bá mi bẹ́ẹ̀ ọlọ́run sì wá ànábì wá dúró tí ọlọ́run ní ìnákàlá tàhàdí ó lè fọ̀nà mẹ́ni ọba fẹ́ mọ́nà àbábútà wàlákìnnà láàyè àdé àmọ́ ń gbọ́ wá wí yíhun ọkàn ànábì ò sì kú òun bẹ̀ náà ànábì ti wá jákàn pé bí ó ṣe kú nù wọ́n wá bí ó ń ṣe ọlọ́run gbò kú tán pé bó lọ́wọ́ á ṣe pẹ̀lú Abu Tọ́líbì ó ní kò sí tí ó fi kún yọ wọ̀ náà àmọ́ tó ṣe fún wa ní ìbá bẹ ọlọ́run déédéé ẹ̀ṣẹ̀ rẹ̀ àwọn tó ṣerú ẹ̀ṣẹ̀ bẹ́ṣẹ̀ wọn bá mú wọn bíyà wọn bá mú wọn dérí kí tiẹ̀ ó mọ̀ ju gìgísẹ̀ lọ. Ànábì Muhammad lẹ́rígun bí yóò tún ṣe padà yìí gbogbo ẹ̀yin àfáà wa nílọrin ọlọ́run san yín lẹ́san rẹ̀ bàbá wa ọba ìlọrin àtàgbègbè ẹlọ́pàá ṣe ṣéwù ẹ̀ ní rí àpadà sí ibú ìbànújẹ́ ò sì ní wọnú ìlú wa báyìí ọ̀wá ní sẹ̀yìn gan dìbànújẹ́ bàbá wa ìmọ̀mọ́ àgbà nílọrin bàbá wa ìmọ̀mọ́ àgbà ní mọ̀lẹ́ bàbá wa ìmọ̀mọ́ àgbà ní gàmbàrí bàbá wa jánásẹ̀ àfà àràbàná àwọn àfà wa lọ bàbá mùkádà gbogbo ẹ̀yin àfà wa pátápátápátá ògo Ìlọrin bàbá ń Bàrígà Alhaji Al-Fulani bàbá Òkútagídí bẹ́ẹ̀ sí Hajj Abdul Fatai chairman mọ́júlùsì sábà gbogbo àwọn àfà táwa dìde pé kò sí nǹkan kan tá à ń fẹ́ o àṣẹbọ́nyà yín ni à ń sì jọ ń ṣe pẹ̀lú ara wa kò sí yọnu tọ́lọ̀ ń wá dá Ìyá Ọ̀ṣun padà láì kíra fi dín ẹnìkan kó fọ́ọ̀sì ẹnìkan wọnú Islam ti kún àmọ́ kò sẹ́ bẹ́yàn bá ti ń dé náà ní ọmọ rí ìyá náà wá wọnú Islam ó wá di mùsùlùmí yányán wọ́n ń wá ń fi gbogbo nǹkan rọ̀ kìí ṣe torí owó Ọlọ́run oníjọ́ padà sẹ́yìn mọ́ ẹ sọ fún kọ́wọ́n sáà síláàmì kí wọ́n ṣàdúrà fún bí. àdúrà làwọn ò ṣe fún bí àdúrà láṣẹ fún yàyín kálukú ó sì tara rẹ̀ kẹ́kọ̀ọ́ dákun àfà dákun márìnrìnkúrin mọ́ jama ọlọ́run sàmọ̀nà àwọn tí ń ṣètò náà
ẹgbọ́ báyìí dákun àfá alìbáríkà rẹ̀ ọ̀pọ̀ barakallahu fik sallu alayhi wa sallimu ọtúwà ní ìsìlámù eré ọ̀fọ́ inú òrùn irun àwọn tó wà ń bẹ̀ àbí àwọn àfáwà alágbàjì wọ́n mọ̀ wákà tí wọ́n dá fún ó bá tọ́lọ̀ àwọn àfáwà alágbàjì Sheikh Labib wọ́n mọ̀ wákà tí wọ́n dá àmọ́rú bẹ́ẹ̀ ṣẹlẹ̀ rí ńlẹ̀ ọ̀kan wá láti báyìí ó wá lóhun ó ṣe láti báyìí nígbà wá tí wọ́n wá wẹ̀ tẹ́ńjọ́ náà àyìn àgbàlagbà ẹ̀ mọ̀ rántí mọ́sálásí ó ń sẹ́ẹ̀sìn àáfàá wa bàbá wa àgbàlagbòdì wà ń jòkó bàbá òkúta gidi àná ń gbà wọ́n wá tí wọ́n wá wẹ̀ tán àwọn náà wá fọwọ́ kọ ní arìndélé ọba wọ́n wá ń pè ọpẹ́ fólúwa lágbájáde ìmọ̀lé lágbájáde ìmọ̀lé olóhùn òdì fàmọ́ ọpẹ́ fólúwa lágbájáde ìmọ̀lé olóhùn òdì fàmọ́ ẹni àbáfẹ́ dákọ̀ là á mọ̀ pé lágbájá ńlẹ̀ ó sì kírun kú ó kírun kú ọlọ́run àájà Hawa àbẹ̀bí àbí kọjẹ́ yóò fún wọ́n wá dìyà alálùkùránì àdúpẹ́ fÓlúwa ìyá Ọ̀ṣun di mùsùlùmí olóhùn ọ̀bọ̀ súnmọ́ ó di mùsùlùmí olóhùn ọ̀bọ̀ súnmọ́ àdúpẹ́ fÓlúwa ìyá Ọ̀ṣun di mánímọ̀lẹ́ ní ìsìnkú lè máa pẹ́ sí ìmọ̀lẹ́ ìmọ̀lẹ́ sì ní Málì ní ìsìlámù gbàdé dọ́dọ̀ wa mi ọpẹ́ fÓlúwa ìyá Ọ̀ṣun di mùsùlùmí olóhùn ọ̀bọ̀ súnmọ́ ọpẹ́ fÓlúwa ìyá Ọ̀ṣun di mùsùlùmí olóhùn ọ̀bọ̀ súnmọ́ ọba lọ́dọ̀ àwọn àfáà alágbàjì wọ́n mọ̀ bí ó ṣe dùn ọlọ́mọdé dínásítì àgbàjì ó bàjẹ́ ìsúnmọ́ra torí ìdí èyí kálukọ́ wá kẹ́kọ̀ọ́ ó rìnrìn àrè ló fi jásí bí ọ jásí wọ́n náà mọ́ rìnrìn àrè gbogbo ẹni tí wọ́n ń bá ẹ̀sìn wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ dákun ẹ gbọ́ gbogbo ẹni tọ́lọ̀ ń dájò kọ́nu ilé tí wọ́n wá ń bá kó bùkátà wá ẹ̀sìn wọn pẹ̀lẹ́pẹ̀lẹ́ èyàn lóhun ọ̀tà ní ọlọ́wọ́ 40,000 wá bọ̀bá ní 40,000 kò ní jẹun ọlọ́wọ́ jọ dá fẹ́ni kọ̀ọ̀kan wa ẹ̀jẹ̀ atẹ́wọ́ kọ̀gbẹ́rin dé sẹ́rírọ́bà náà láti sí kùlúbà náà ń láṣẹ alùbáríkọ̀lá yàsájò ìdá gbogbo àwọn tó kù náà wọ́n padà dé